ní ìbílẹ̀ pẹ̀pẹ̀. Iṣẹ́ ọdẹ ni bàbá mi ń ṣe. Àwọn tí mo kọ́ rí nígbà tí ó rí màdò, ìgbà tó pa màdò tán lórí àjẹnẹ̀kú ní fi ń pé bàbá mi màálù ní bọ̀ yìí. Wọ́n a máa ń gbọ́ pé àwọn ẹranko máa ń wá gbòòrò gẹ́gẹ́ bí èèyàn, ṣé lóòótọ́ ni? Ọjà alẹ́ ni wọ́n máa ń ní bí àwọn gàlà, àwọn èso, àwọn tí máa wà níjà tí wọ́n di èèyàn nínú. Inú ọ̀gbẹ́ ni àwárí àrísí wọn. Ìrísí wọn yẹn ó yá. Ìrísí wọn ni. Pé táwọn èèyàn bá ní pé obìnrin ń ṣọdẹ, kí ni wọ́n máa ń sọ? Máyẹ̀lóyè Ọlágbénró. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ ọdẹ. Báwo gangan lẹ sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ àti pé kí ló dé tí ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin ṣe ń ṣọdẹ? Bí n ṣe ń ṣe ọdẹ, bàbá mi ò bí ọkùnrin ní fi ń tẹ̀lé lọ́gbẹ́ lè gbébọn fún mi. Nàfijọ́ ń lọ pẹ̀rẹ̀ wá láti inú ìgbẹ́. Ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ yẹn, ẹ bá mi ṣàlàyé ní kíkún báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Bí mo ṣe bẹ̀rẹ̀ ní ìbílẹ̀ pẹ̀pẹ̀. Iṣẹ́ ọdẹ ni bàbá mi ń ṣe. Ó fi iṣẹ́ ọdẹ ní ó fi lé bàbá mi lọ́wọ́. Ìgbà tó yá bàbá mi ó ń dẹ̀gbẹ́, kò bí ọkùnrin, èmi obìnrin ni mi ń tẹ̀lé lọ́gbẹ́ jù. Àwọn tí mo kọ́ rí nígbà tí ó rí màdò, ìgbà tó pa màdò tán lórí àjẹnẹ̀kú ní fi ń pé bàbá mi màálù ní bọ̀ yìí. Màálù ní bọ̀ yìí. Bàbá ní àjẹnẹ̀kú nìyí, kìí ṣe màálù. Náà ni bàbá mi fi pa á níjọ́ ní. Kí ni wọ́n pa níjọ́ yẹn? Àjẹnẹ̀kú. A fi ránṣẹ́ sí àwọn alápàtà pé kí wọ́n máa bọ̀ wá ibi tá a wà ní. Ṣé àwọn èèyàn máa wò pé obìnrin kí lobìnrin ń wá níbi iṣẹ́ ọdẹ? Gbogbo èèyàn náà ló ń sọ bẹ́ẹ̀, àmọ́ èmi náà fi láyà kan ni èmi náà fi ń pa ẹran níjù. Pé táwọn èèyàn bá rí pé obìnrin ń ṣọdẹ, kí ni wọ́n máa ń sọ? Wọ́n pe obìnrin ti jẹ́ níbi ọdẹ. Wọ́n á sọ fún wọn yìí pé mo lè ṣe ọdẹ. Ìgbà tí bàbá mi ò bí ọkùnrin ni èmi náà fi ń ṣe ọdẹ. Torí mo fẹ́ kí bàbá mi ò ronú. Bí mo ṣe bẹ̀rẹ̀, bàbá mi ní máa lọ báyìí. Òun ó ya oko fún ọ lónìí. Èmi náà wá rí, mo sá rí ẹran, ó sùn bí ewúrẹ́. Èmi náà fi yìnbọn sí níjọ́ ní. Ìgbà tí ń dọ̀hùn, ó di gàlà, àwọ̀ gàlà ọ̀hún ni. Ẹ bá mú sókè. Bàbá wa tẹ̀lé mi lọ ọbẹ̀. Àwa lọ gbé gàlà wá bùdó. Bàbá mi lọ tọ́jú gàlà ọ̀hún jọ́ ní. Bàbá mi ní ìgbà tí ó ti pa gàlà yìí o, ó sì ń pàdé òun o. Kí ni ìtumọ̀ ẹ̀? Ìpàdé bí a ṣe ṣe lòdì Òṣogbo ń jọ́ sí gbọ́ lọ wá bẹ́. Sọmọ pé àgbègbà kalẹ̀ tí gbogbo ọdẹ yóò jókòó, ọlọ́dẹ yóò jókòó, asínpa yóò jókòó. Lẹ́yìn ìgbà tí ọdẹ bá kú tán. Ìgbà bàbá yín kú? Bàbá mi ti kú tipẹ́ o. Ti pẹ́ ọdún 15 o. Tí bàbá mi ti kú. Náà, gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ọdẹ obìnrin, ǹjẹ́ kò ní lára díẹ̀ láti lọ́kọ? Báwo lẹ ṣe lọ́kọ? Ọdẹ ẹgbẹ́ mi náà ni mo fẹ́. Ẹni tí ń yìnbọn ẹgbẹ́ mi náà ni mo fẹ́. Ìgboro náà láti pàdé ara wa. Ní ẹgbẹ́ ọdẹ mo wà. Wọ́n a máa ń gbọ́ pé àwọn ẹranko máa ń wá gbòòrò gẹ́gẹ́ bí èèyàn, ṣé lóòótọ́ ni? Ọjà alẹ́ ni wọ́n máa ń ní bí àwọn gàlà, àwọn èso, àwọn tí máa wà níjà tí wọ́n di èèyàn nínú. Inú ọ̀gbẹ́ ni àwárí àrísí wọn. Ìrísí wọn yẹn ó yá. Ìrísí wọn ni. Wọn ò ní mọ̀ pé ọdẹ ń bẹ ń tòsí tí wọ́n ó fi gbọ́ra sílẹ̀, wọ́n ó tún dẹran kó padà. Tí wọ́n bá tún gbájá, tílẹ̀ bá sú, wọ́n ó tún di èèyàn padà. Wọ́n lọ bú àwọ̀ wọn kalẹ̀ nínú Elékìtì. Níbi Elékìtì ni wọ́n ti pààrọ̀ àwọ̀ wọn. Nígbà tí
ẹ darapọ̀ gẹ́gẹ́ bí obìnrin ẹ darapọ̀ mọ́ àwọn ọdẹ ǹjẹ́ tó máa ń ṣe àwọn nǹkan bí nǹkan tó jọmọ́ bí ọmọ ọdẹ tí wọ́n máa ń pè yín sí tẹ̀yìn bẹ́ẹ̀ àwọn kílẹ̀ mọ̀ ṣe yàtọ̀ sí pípa ẹranko nínú iṣẹ́ ọdẹ. tí a bá jọ jókòó nídìí ìgbà pàdé a jọ jókòó ni àmọ́ alẹ́ èmi bá wọn lóko bóyá pé obìnrin ni mí lóbìnrin bá wọn lóko alẹ́. lẹ́yìn gàlà tẹ fi hàn wáyé ẹran wo ni ẹ parí tẹ rántí. wọ́n tún pa màdò. ó yẹ ṣàlàyé báwo lè ṣe pa. ní àbàtà tí omi wà ni mo bá tó ń fún àwọn ọmọ rẹ̀ ní ọmọ ká mọ̀ pé bí ẹlẹ́dẹ̀ ni ó rì màdò ni kò sékọ̀yà fún ẹlẹ́dẹ̀ níbìkan màdò ni mo pa tán ni mo fi pa ètò ẹyẹ bá mi ti kú tán kí n tó pa màdò kí n tó pa ètò ẹyẹ. ìmàdò tẹ́ pa yẹn ṣé bàtẹ́ bá níbi tó ti ń fọmọ rẹ̀ lọ́mú yẹn lẹ́yìn bọ̀. ni mo yìn níbọn. báwo lẹ wá ṣe ṣe lẹ́yìn gbà. kò síbẹ̀ àwọn ọmọ lọ ìyá nìkan náà mo rí mú níjọ ni mo gbé wá bùdó ní àwọn ará bùdó bá mi tọ́jú rẹ̀ mo wá fún gbogbo àwọn tó wà ní bùdó ẹ̀yìn kò gbọ́dọ̀ fẹ́ omi ara wọn ọdẹ ò gbọ́dọ̀ jalè ọdẹ ò gbọ́dọ̀ bá ẹran lójú sàkúté kó tu. àmọ́ tí ebi bá ń pa ọdẹ ìgbà tí ojú ń yọ mí lẹ́nu ó ń kádùn lọ tí n fi dẹ ìgbẹ́ mọ́ mo ẹsẹ̀ pa ìgbẹ́ tì ní láti máa dẹ. àwọn ọgbẹ́ bolẹ̀ ti dé rí. ìgbẹ́ bíi ìsàlẹ̀ ẹnu kó àbẹ́yìí tí mo kọ́ dẹ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. mo bá wọn lọ Adéwọ̀yìn rí mo bá wọn lọ Aláparun rí Aláyìndé mo lọ tí à ń lọ Ọ̀pẹ̀rin níbẹ̀ àtàwọn ọkùnrin. ṣé iwájú lẹ́dùn sí ni àbẹ́yìn báwo lẹ ṣe máa ń ṣe ní gbẹ̀ngbà yẹn. ẹgbẹgbẹ kan lájọ dúró sí àwọn ẹnìkan lọ rúgbẹ àwọn ọ̀kan àwòdé nǹkan agbára ni ọdẹ ni ó mọ fúnra rẹ̀ bí ìkọ́pá ni òǹdè ni òòka ni ọdẹ ni ó mọ bàbá mi ní máa ṣe ní fún wa ọmọ ọdẹ bàbá mi àwọn ọmọ rẹ̀ ló á kún ọmọdé bàbá mi ni wọ́n ti kú. yàtọ̀ sí ìmàdò àti gàlà ẹran wo lẹ tún rántí pé parí. mo tún pe huro rí. gbogbo ẹ ti pàdé ẹ báwo lè ṣẹlẹ̀. nígbà tí ń dẹ̀gbẹ́ ní oko kí ni mo pa nínú oko tí ń bá sí ní tí àwọn bàbá mi tó ń mú adìrẹ ń dání gbogbo èèyàn wà ní tí ń fi ń sèǹdẹ̀ tí bàbá mi nìyí àti kí wọ́n máa yìnbọn lẹ́yìn kéèyàn kíjàlá. ok ẹ máa kíjàlá. àwọn tí kíjàlá ń bẹ. ẹ ṣe mo rí kí bàbá yín. mo méjì rẹ. ẹ bá ń korí kí bàbá yín. pé ń bá pẹ́tẹ́lẹ́ ọwọ́ o pé ń bá pẹ́tẹ́lẹ́ ẹsẹ̀ pé ń bá tẹ́lẹ̀sẹ̀ tí òun ràn tó èdè gbọ́dọ̀ tín ìbá ọlọ́kọ̀ òun ògóró ń bá tẹ́lẹ̀sẹ̀ òun àní ìbá oko tó dérí kodò tí òro ìbá òbò tó dérí kodò tí ọ̀sẹ̀ yẹ àkàngbé mọ́ ojúbà lọ́dọ̀ rẹ̀ ń tó márí ọ̀jẹ̀ ṣe òpó ìyálà onílẹ̀ èèyàn pẹ̀tújọ́ bí àlẹ́ ọ̀yàn pẹ̀tújọ́ bí ọmọ pẹ̀mírí ò tó parapẹ̀rẹ̀ tú onílẹ̀ èèyàn ìgbẹ́lẹ̀ wá délẹ̀ ọ̀tán rẹ̀ lé mọ́ èrò bẹ́ẹ̀ dé là látẹ̀ ẹ̀yà lé òde pẹ́ẹ́nì gbígbẹ́ là wá fi sànẹ̀ nílé wa tẹ ò bá mọ̀ mí o pé n ó ṣe ìrílẹ̀ bàbá mi gbà ní òpó màjà lẹ́kàn pẹ̀tújọ́ bí àlẹ́ ọ̀yàn pẹ̀tújọ́ bí ọmọ pẹ̀mírí ò tó parapẹ̀rẹ̀ tú onílẹ̀ èèyàn aládìí kan o tí ò gbọ́dọ̀ jẹ kán mo kì í gbalẹ̀ ìyá ẹ̀ lọ ọmọ aládìí kan kò gbọ́dọ̀ jẹ kán mo pa kán mo mú kán tọrẹ mo pòrì ọ̀yà ó fi sáfàtì ẹ̀bá aládìí kan jẹ kán èrè ẹ̀ ní ò gbọ́dọ̀ jẹ ìsì ò lè rí mò ń wẹ̀ lọ́wọ́ gbogbo ayaba ní dọ́sẹ̀jọ fún wa ìsì ò lè mọ gbé òde rẹ lọ agbalọmọ ògògó òkú gbórí òkú lóko ọdẹ àpọn ọdọ rìn sí baálẹ̀ lọ́rùn.